a mú orin yìí kí gbogbo ọmọ mùsùlùmí nílẹ̀ Ìgbónà pátápátá ni o. a mú orin yìí kí ọmọ mùsùlùmí nílẹ̀ Ìgbónà Taofeek Atọ́lágbé ẹ káàbọ̀ sérí ètò ẹ ṣeun gan ni. Mr. Hasan Taiwo ẹ káàbọ̀ sà. Mr. Abayomi Olúfikáyọ̀ Àkàndé ẹ káàbọ̀ sà. Mr. Abayomi Olúfikáyọ̀dé ẹ káàbọ̀ sérí ètò èmi náà kí yín ẹ kún o. Mo kí gbogbo ọmọ bíbí ìlú Ìgbómìnà pátápátá, mo kí gbogbo ọmọ Yorùbá. Mr. Ọpẹ́yẹmí Àyàntóyè, you are welcome sir. Èmi náà kí yín ẹ kún o. Mr. Razak Ọláfọlábí èmi náà kí yín dáadáa. Mo kí yín tìgbómìnà, mo kí yín tọ̀ratọ̀ra, mo kí yín tòkòtòkò, mo kí yín tòmùtòmù, mo kí yín ti àjàṣẹ́ tàjàṣẹ́. Mo kí yín ti gbóńlá gbogbo ọmọ Ìgbómìnà pátápátá ó ní mo kí ní eré ètò yìí pátápátá. Mo kí gbogbo eré adé náà pátápátá nílẹ̀ Ìgbónà nílẹ̀ Yorùbá ni mo ṣe kábíyèsí ẹ ṣeun gan. Gbogbo yìí a máa ń wò wá ní gbogbo nílùú èyìnbó, ní India ni, Dubai ni, London ni, Saudi Arabia ni, ní gbogbo ibikíbi ní Amẹ́ríkà ni, àti ẹ̀yin ìwọ̀n ọmọ ìyá ní ilé náà gbogbo yín pátápátá ni mo kí. Mr. Sulaiman Owólabí ẹ kú ọrọ̀ ajé ilẹ̀ Ìgbónà yóò máa tẹ̀síwájú ni o. Àmì bẹ́ẹ̀ ni o, lágbára Ọlọ́run ilẹ̀ Ìgbónà máa tẹ̀síwájú. ẹ ṣeun o, ẹ jèrè mo wí kí yín ni o. ẹ kú ètò èmi náà kí yín o. Mr. Abayomi Olúfikáyọ̀ Àkàndé ẹ ṣeun gan ni o. Alálẹ̀ Ìgbónà Ègbè gbogbo wa pátápátá ẹ ṣeun. Taofeek Atọ́lágbé ẹ kú òǹgbẹ o, watching live from US New Jersey tó ẹ ṣeun gan ni o. Mo dúpẹ́ a kú òǹgbẹ ẹ̀mí èsì kààrẹ àti ìran yóò ń gbà àti ìran yìí ìgbà náà ẹ̀mí èsì kààrẹ ní àṣẹ Èdùmàrè. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ọmọ Ìgbónà pátápátá ẹ mọ́ gbàgbé ẹ má bínú mo fẹ́ gbé advert rí orin yìí mo mú kí gbogbo mùsùlùmí òdodo ẹ má gbàgbé ìlà ọ̀rọ̀ gbẹ́. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo wa tìlátìlá náà gbogbo apáta ni mo kí nílẹ̀ Ìgbónà láìsẹ́ ẹnìkan ọ̀kan kù bákan ìkan náà ni gbogbo wa. Ìyàbá ti dá àlédárúkọ gbogbo olú ìgbẹ́ nílẹ̀ Ìgbónà àlédárúkọ rẹ tán. Alhaji K Badmus mo kí yín dáadáa. Abáká mọ́ dárúkọ gbogbo ilẹ̀ yìí bẹ nílẹ̀ Ìgbónà, ilẹ̀ èṣù ilẹ̀ èmọ́ àní dárúkọ rẹ tán àmọ́ kákan mú lẹ́yọ kọ̀ọ̀kan náà ni ká kí gbogbo wa pátápátá alálẹ̀ Ìgbónà Ègbè gbogbo wa. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ọmọ ìyá ara nínú ẹ̀sìn ẹlẹ́sìn mùsùlùmí gbogbo yóò ń gba àwẹ̀ mùsùlùmí òdodo yóò ń gbàwẹ̀ ni mo kí gbogbo wa o. Ẹ̀mí èsì kààrẹ ẹ̀mí rẹ̀ yìí oṣù ní àṣẹ Èdùmàrè. Mo ti fẹ́ rán alétí náà ni ká mọ́ gbàgbé gbogbo dùgbẹ̀dùgbẹ̀ yóò ń fì lágbára Ọlọ́run ikú burúkú ẹ̀ ní fì sí inú ilé ya. Ẹ jẹ́ ká jókòó sínú ilé ya. Bàbá ti níbi ìyá ń lọ yóò jẹ́ pàtàkì, bàbá níbi ìyá ń lọ yóò ṣe pàtàkì. Ẹ má jẹ́ ká jáde ẹ dákun. Lóòótọ́ tó pẹ́lòmíì bá jáde lójúmọ́
kèsì yéé jẹ òótọ́ nìyí o ẹnu yẹ́wò tó bẹ́ẹ̀ bá jáde lójúmọ́ kèsì yéé jẹ ẹ jẹ́ ká bomú wa káwọn ọmọ fọwọ́ ra lóòrèkóòrè bí ogún ìṣẹ́jú ká mọ fọwọ́ ra torí gbogbo òkun là ń mọ́wọ́ kàn alẹ́ mọ́wọ́ kan lẹ̀kùn àmọ́wọ́ kan kọ́kọ́rọ́ àmẹ́ni yóò ti mọ́wọ́ kan àmẹ́ni yóò sílẹ̀kùn nígbà yìí ìyá náà ń sí pàápàá jùlọ ẹ̀yà ń tajà ẹ wo iye èèyàn ìyá ń mówó kò ló ń gba owó ní ọwọ́ ra so fún ìdí èyí ẹ jẹ́ ká mọ fọ ọwọ́ ra ní ìgbàkúùgbà ẹ jèrè ká bomú ra ẹnì yéè bá ní ikú yìí Mr. Sulaiman Owólabí ẹsẹ̀ ń gan ni yèyé olórí Àṣàbí Awótóyè ìsánlú ni mí ẹsẹ̀ ń wò mọ́ kéyìn tìsánlú ẹ jẹ́ kí a dúró nílé ya gẹ́gẹ́ bá a ti ṣe mọ̀ àrùn yìí ó ń bẹ níta kí a rè ró kèso oògùn kan lóṣù yẹn rí náà ní ká gbélé ya bó bá hàn ti rí báwọn ẹ jẹ́ ká gbélé ya náà ẹni tó bá ní nǹkan yẹn lè ṣe níta òun ni kí jáde bàbá ti ní ìkun yà á ṣe níta ẹ jẹ́ ká jókòó sínú ilé ya ká kó wọn mọ́ra sínú ilé ya lóòótọ́ Ọlọ́run pèsè yà á jẹ Ọlọ́run ní sọ̀kalẹ̀ ní àti òkè àmọ́ bàbá ti ní ìkun yà á ṣe níta ẹ jèrè mo bẹ̀ yín Mr. Ọlábísí Olúwatóyìn Ọláònípẹ̀kun thank you ma ẹ jẹ́ ká jókòó sí inú ilé ya àwọn kòrónà ní wọlé tẹnìkọ̀ọ̀kan ra o ẹ dákun ẹ jèrè ẹ jẹ́ ká ṣe bí ìjọba ti wí lóòótọ́ tó gbogbo ẹ náà là ń rí gbogbo ẹ náà là ń gbọ́ wíwèé fún wọn kàn fẹ́ kí èèyàn jókòó sínú ilé ni wíwèé fún èèyàn ló ń jẹ kódà àwọn míì ẹ̀wì wọn fún wọn lówó ní fún wọn níye kan ní yà wọn ní fọ́tò nígbà yẹn bá hàn fún wọn tán yẹn bá ti ya fọ́tò tán yẹ kó wọn kúrò níbẹ̀ yẹ gba ìmíì lọ́wọ́ wọn tó èkó kèsì ya fẹ́ ṣe Mr. Aronsi Ọlá Adésínà sódà bẹ́ẹ̀ ẹ kò dárúkọ òró àlepá bá ká mọ dárúkọ olùyọbẹ nílẹ̀ gbóná àlè dárúkọ rẹ tán bọ̀dà mi ẹ dábọ̀ ẹ jèrè mo kíyìn tòrótòró mo kíyìn tèsìẹ́ mo kíyìn ẹ ṣeun gan ni Mr. Ọlámilékan Abíẹ́dún Oyèníyì ẹ ṣeun gan ni o gẹ́gẹ́ bí mo ṣe ń wí lọ ní lérí ọ̀rọ̀ kòrónà yìí náà ni ẹ dábọ̀ ẹ jèrè honey can you give me your contact ma okay Mr. Ọpẹ́yẹmí Àyàntóyè mo ń bọ̀ màá tẹ̀ sí eré kinní náà ní ìsìn yìí ẹ̀ rí 267 mo ń bọ̀. 267 521 7921 267 521 7921 267 521 7921 267 521 7921 òní nọ́mbà yẹn lè pè sí ẹ lè pè á sí 267 521 7921 òní nọ́mbà Ìgbómìnà entertainment bẹ́ẹ̀ bá pè á àádáyìn ló Mr. Ọlárẹ̀wájú Ibrahim ọkùnrin ọmọ ìyá mi àkúrò òǹgbẹ tó èmi náà kí yín o ẹ̀mí èrè yìí oṣù Mr. Tèmítọ́pẹ́ Olúwa Ọlátúndùn èmi pò kí yín dáadáa ẹ ṣeun ní eré ètò gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ọ́ lọ lérí ọ̀rọ̀ kòrónà náà ni ọ̀rọ̀ yìí mò ń bá a sọ ẹ dákun ẹ jèrè ẹ jẹ́ ká ọba ti ń jáde ká bomú àrùn yìí lóògùn ó ṣe wútò ká jòkó sílé oògùn ayọ̀ kan náà ni wọ́n rí náà ni wí ká jòkó sínú ilé ẹ dábọ̀ ẹ jèrè mọ̀ràn abiyamọ bẹ̀yìn bẹ́ẹ̀ bá ti níyẹ̀ ẹ́ ṣe níta ẹ jẹ́ ká jòkó sínú ilé ya bá a bá ní dandan ìyẹn ká ẹnikẹ́jẹ́ ká lọ tábàwọn ti ń lọ táwọn ní ìṣẹ́jú lógún ṣẹ́jú ẹ jèrè ẹ dábọ̀ ẹ jẹ́ ká mọ̀ fọ ọwọ́ ra àrùn burúkú èlé yálé ya àrùn burúkú èlé gbé adè ní àṣẹ Èdùmàrè ẹ ṣeun gan ni gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ ní eré ètò yìí wí bàbá ń sọ̀rọ̀ lérí ètò àwọn àṣà òun náà ni àṣà ara nílẹ̀ gbóná àṣà ní ilẹ̀ Yorùbá àṣà ilẹ̀ gbóná àṣà ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bá ti mọ̀ wí nílẹ̀ Yorùbá oríṣiríṣi ẹ̀yà ló ń bẹ ní ilẹ̀ Yorùbá ẹnìkálukú hàn ló ní àṣà títí ẹ̀yìn jẹ́wùtò bàbá tú ní àtú wúlẹ̀wúlẹ̀ nítorí bákan kan náà ni gbogbo ẹ ló padà já sí
ní ilẹ̀ Yorùbá èsẹ́ni yé ní ìyẹn wọn ṣe ní agboolé wọn ẹni kálukú náà náà ní ìyẹn wọn ṣe láti ìlú wọn ẹ̀yìn bá wo lọ ìyàwó wá rí YouTube ibì kan náà láti kó kíní ìlà náà láti ń kó bọ̀ ó ti jẹ́ ìrò ti di wípé ẹni kálukú mú ti tiẹ̀ òun náà la máa ń gbé yẹ̀wò ní eré ètò yìí òun náà ni àṣà ìgbómìnà èdè ẹ̀rí èdè yìí mò ń sọ èdè Ìgbóònà ni Adeyola Hakeem, I'm saying this for the first time. Wishing you and Igbomina land all the best. Ìláyè ní bàjẹ́ o, Akérédélé àní àṣẹ òun náà lẹ ti gbọ́ lẹ ti rí òun Mr. Adeyola Hakeem a máa ń ṣe ètò yìí ẹ lè darapọ̀ mọ́ a lérí YouTube ẹ subscribe lérí YouTube wa torí àwọn míì nǹkan míì bẹ jẹ́ wíwọ́n bẹ lérí YouTube yìí kè sí lérí Facebook YouTube wa náà ni Igbomina Entertainment ní lérí YouTube àwọn ọ̀rọ̀ kan náà ló bàbá ń sọ lọ lérí ètò yìí a lè mọ̀ parí rẹ̀ àwọn bẹ́ẹ̀ bá lọ eré YouTube ẹ rí wí a parí rẹ̀ ní eré YouTube oníkẹ́sẹ̀ Mr. Súnkànmí Awóyẹlé oníkẹ́sẹ̀ darapọ̀ mọ́ wa ní eré YouTube kẹ́ subscribe sí Igbomina Entertainment ní eré YouTube àjọṣepọ̀ gbogbo wa ní bàjẹ́ ẹ̀yin lẹ jẹ́ kí ká mọ̀ rí ṣe bẹ́ẹ̀ bá wo èsì yá ṣe àmọ́ torí wẹ́ ń wo ó dùn mọ́ yín òun náà la ṣe ń ṣe ẹ ṣeun gan ni o àjọṣepọ̀ gbogbo wa ní bàjẹ́ alálẹ̀ Ìgbóònà ègbè gbogbo wa gẹ́gẹ́ bí mo ti ṣe ń sọ lọ mo wí ní eré ètò yìí Ìgbómìnà a máa ń gbé àṣà yẹ̀wò nǹkan kan bẹ mo jẹ́ wí àti pati pátápátá nílẹ̀ Ìgbóònà nílẹ̀ Yorùbá ṣé ìkùnyẹ̀ ṣe wí àrà ọmọ àrà ìyá gan àrà bàbá gan àṣẹ mọ́ òun ni ọmọ ìyá bí òun ni yẹn mọ̀ ṣe pàápàá jùlọ ìran ọmọ ẹnìyàn yóò bímọ sílùú òyìnbó ẹnìyàn ẹlòmíì ọmọ yóò bímọ yóò ń bẹ lẹ́kọ̀ọ́ gan ọmọ rẹ̀ èdélé ní ètí ẹ̀gbọ́ Yorùbá bẹ́ẹ̀ bá rọmọ mi báyìí nílé báyìí ó bá sọ òyìnbó báyìí ẹ̀wọ̀n sílùú òyìnbó lẹ́ẹ̀bí sí ni èmi dé òṣàjẹ́ òyìnbó là ń mú kọ́ ọmọ ra àkọ́ ọmọ ra ní àṣàrà àkọ́ ọmọ ra ní èdè Madam Deborah ké fún mi mú pa ọmọbìnrin mú pápá tó ẹ ṣeun gan ní eré ètò yìí o ṣé àwòjáwé àá fún ara àṣọ Súnkànmí Awóyẹlé ẹwọ ẹ ṣeun ṣé ẹ̀yin àwòjáwé tó àá fúnra gan àṣọ èdè yìí àṣà yìí gan àmúlò tó ní ọmọ yàbí èèmù èdè àti àṣà yìí lò bàbá wí ká wo nígbà yẹn bá fi tó bí ọdún bí 20 ọdún sí yìí báyìí bàbá ṣọ́ra a lè mọ̀ gbọ́ èdè àìmọ́ Mr. Kazeem Bámgbóyè ẹ ṣeun gan ni o a lè mọ̀ gbọ́ Ramadan Kareem too bàbá ṣọ́ra a lè mọ̀ gbọ́ èdè àìmọ́ ní 20 ọdún sí yìí báyìí a lè mọ̀ gbọ́ èdè àìmọ́ nítorí wí sèkùn yàbá ìyá àsọ mọ́ débi yìí ọmọ ìyá bí èso ṣé ìran àṣà yá àṣe mọ́ débi yìí ọmọ ìyá bí èsè nígbà yóò bá ti rí tò yóò bá ti rí wí àṣe mọ́ díẹ̀díẹ̀ náà lè mọ̀ dohùn gbàgbé òun náà lè mọ̀ lọ bó bá hàn sí lè lọ ó tán náà nù bó bá ti lè lọ ó tán náà nù òun ló fi jẹ́ wítò ẹ jẹ́ ká rò padà ká mọ̀ bá a bá wo orílẹ̀-èdè yòókù pàápàá gẹ́gẹ́ bá tẹ̀ mú India àti China ká mú ṣe àkàwé ní ipa àṣà rántí ní ipa èdè rántí ní èèyàn máa kọ́ èdè elédè bọ́bá kàn kọ́ ní èèmọ̀ mú lò ní ìlú wọn. Mr. Taiwo Ẹbíẹdún Gbémisọ́lá Múlíkà Olúbùadé thank you ní ipa èdè àti àṣà rántí bẹ́ẹ̀ bá rí India ní Nàìjíríà lónìí ẹ rí India náà lè mọ̀ sọ bẹ́ẹ̀ bá rí Chinese náà lè mọ̀ sọ ó kàn lè gbọ́ èyìnbó tàtàtà lè gbọ́ àmọ́ ní ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá bọ́ọ̀ bá ṣe òyìnbó bọ́ọ̀ bá rí sọ yẹ̀yẹ́ lẹ́mọ̀ mú ọ ṣe yẹ̀yẹ́ kọ́ sọ òyìnbó kọ́ mọ̀ rí sọ yẹ̀yẹ́ ńlámọ̀ múra áríkè gbé òyìnbó ṣé èdè ra lè yìnbó ni ṣé àṣà ra lè yìnbó ni èmi dé yẹ́ ẹ̀rí èlé mọ́ ṣe kẹ́ mọ́ mú Yorùbá kẹ́ mú kọ́ biology kẹ́ mú kọ́ chemistry kẹ́ mú kọ́ physics
mo ní ọ̀rẹ́ kan nílẹ̀ Haúsá bí Haúsá bá ń kọ́ èèyàn ní ìwé nílẹ̀ Haúsá bá ń kọ́ physics ìyẹn kẹ́ chemistry Haúsá ló máa ń pọ̀ jù ìyẹn máa mú sọ̀rọ̀ sí ìwọ̀n ọmọ wọn. o akínyìn o Mr. Taiwo Abiodun Haúsá ló máa ń pọ̀ jù ìyẹn máa mú sọ̀rọ̀ ìyẹn bá ń bá sòyìnbó díẹ̀ ní màá Haúsá kun àmọ́ra bọ́ọ̀gá ara bá ń kọ́ wa níwèé nílé ìwé Yorùbá lè sọ òyìnbó yóò sọ Yorùbá sọ bọ́ọ̀ ọ̀gá yé ìgbòyìnbó Yorùbá níwọ̀n ni mo sọ jù nínú program nínú lecture rẹ̀ kì yẹ kí rí báwọn bá a bá ń ṣe báwọn èèmọ̀ yẹra sí ni sẹ́ni yẹ kó chemistry yẹ mú Yorùbá ṣàlàyé chemistry yẹ mú Yorùbá ṣàlàyé physics yẹ mú Yorùbá ṣàlàyé biology yẹ mú Yorùbá ṣàlàyé gbogbo ògùn sí ya sẹ́mọ̀ wí èyẹ yẹmi sí dàrú òye gbadé ọkùn ọ̀rẹ́ mi mo kí ọ dáadáa sẹ́mọ̀ wí èmù yẹra sí dáadáa ni àmọ́ tó ayé aṣọ ayé di ayé òyìnbó ìran ìlú yòókù wọn rèé sọ ayé di ayé òyìnbó ẹ̀rí bá a bá ṣe àyípadà yìí nílẹ̀ Ìgbónà nílẹ̀ Yorùbá lápapọ̀ ẹ̀rí wí àyípadà dáadáa èdè bára ó ní ọ̀bí mo á lọ lẹ́ni ó ní mo mú gbé wò ní ọ̀rọ̀ ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Ìgbónà bá a bá wo àṣà lérí ọ̀rọ̀ ìgbéyàwó lónìí a rí wí àṣẹ bí wọ́n ṣe máa ń ṣe ní ayé ìjọ́ mọ́ àtọ̀ bí wọ́n ti máa ń tọ́ ní ayé ìjọ́ mọ́ ní ọ̀rọ̀ ìgbéyàwó Taofeek Atọ́lágbé èmi náà kí yín o ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ kú ọjọ́ mẹ́ta àtọ́ bí wọ́n ti ṣe máa ń tọ́ mọ́ Mr. JJ láti Dubai ẹ ṣeun o yẹ darapọ̀ mọ́ra a rí wí àtọ́ bí wọ́n ti ṣe máa ń tọ́ mọ́ ní ilẹ̀ Yorùbá àṣẹ bí wọ́n ti ṣe máa ń ṣe mọ́ lọ́rọ̀ ìgbéyàwó lẹ́sẹ̀ rí wító bẹ́ẹ̀ bá gbéyàwó yóò ń bẹ níta láyé òde òní èmi náà kí yín o God bless you sir èmi náà kí yín ẹ rí wí bàbá we rate of the divorce ní orílẹ̀-èdè lónìí gbogbo orílẹ̀-èdè àgbáyé ni o gbogbo kankan náà ló hàn fà ní gbogbo ibikíbi ẹ rí wí ayé ìjọ́un wí ká kọrẹ nílẹ̀ ìyẹn léyìnbó ń pè ní divorce ìyẹn ká kọrẹ nílẹ̀ ẹ rí wí láyé ìjọ́un ìgbéyà bíi 20/100 ni àmọ́ láyé ìsìn divorce nísìn bíi 80/100 ó ti yí padà torí wí àṣé bí wọ́n ti máa ń ṣe láyé ìgbọ̀hún kẹ́hàn tó lè rí bóyá ìgbéyàwó bóyá ẹ kọrẹ nílẹ̀ lẹ́yìn ní ayé ìjọ́un kẹ́ tó kọrẹ nílẹ̀ báyìí bá wí ká wo bí ká wo ìtàn bí history bó ṣe mọ bẹ́ẹ̀ sí kó tó lè kọrẹ nílẹ̀ bóyá ìyàwó ṣe àṣemọ̀ṣe òjẹ́ wútò gbogbo èèyàn gẹ́lẹ́ mọ̀ wútò ẹni mọ̀ ṣe àṣemọ̀ṣe ni o àbí bóyá ẹni bóyá ó ti pẹ́pẹ́pẹ́ wọn ti fẹ́ra wọn kò rí ọmọ bí bóyá owó wútò bóyá kó ń gbìyànjú ibòmíì àmọ́ láyé òde òní òkú yé ètò òkun náà nípa tìyàwó ẹ̀ ti kọrẹ nílẹ̀ gbàmí ìbúyọ́ ọkọ̀ ìlówó lọ́wọ́ ẹ̀ ti kọrẹ nílẹ̀ bóyá ìyàwó ń ṣe kinní kan ẹ̀ ti kọrẹ nílẹ̀ gbogbo òkun yé èlò ìkun yé ètí ẹ̀ ní ìtumọ̀ ọ̀nà lópa Mr. Tajudeen Kúnlé Sàlámì tó ẹ káàbọ̀ ẹ kú ọjọ́ mẹ́ta o èmi náà kí ọ o ìkun yé ètò kákọrẹ nílẹ̀ àti kọrẹ alẹ̀ pàápàá jùlọ àyà ń bẹ nílùú òyìnbó gbogbo òkun yé ètò nǹkan every little thing àsìkò rárá lẹ̀ nítorí wí àtọ̀ bí wọ́n ṣe máa ń tọ̀ àárín bí wọ́n ti máa ń rìn ní ilẹ̀ Yorùbá Mr. Kúnlé Ìbílòyè ẹ ṣeun alálẹ̀ Ìgbónà yẹn gbèrà o èdè Ìgbónà níparun ẹ ṣe mí náà kí yín o ẹ ṣeun gan ni ní ebi náà ń pè ní ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá ìgbéyàwó wọn ní ọmọbìnrin yóò ti bàlágà ọmọkùnrin yóò ti bàlágà yan méjèèjì ti tó ẹni yóò bàlágà èmi náà pẹ̀lú ẹni yóò bàlágà ẹni yóò ti tó lé ọkọ lọ àtẹni yóò ti tó ìyàwó fẹ́ kí yan jọ fẹ́ ara wọn òkú yẹn ń pè ní ìgbéyàwó ní Ọlálékan Fábáyọ̀ Ọ̀tún apàṣẹ ẹ ṣeun o ó ní ń pè ní ìgbéyàwó ó wá ní ìran ìgbésẹ̀ yẹn máa gbé nílẹ̀ Yorùbá lérí ìgbéyàwó
ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ yẹn máa gbé ni ká mójú sóde. Ìmójúsóde ó lè jẹ́ láti ọ̀dọ̀ bàbá ọkọ, ó lè jẹ́ ọkọ fúnra rẹ̀. Ó jẹ́ wútò ọkọ ọmọkùnrin wá obìnrin yóò bá wù wútò ó fẹ́ yàwó èèwọ̀ ẹni yóò bá wù. Gbà mí sì ní ìran bàbá ńlé ní mójúsóde ìmọ̀ owó ìbọmọ wọn wá ìyàwó yóò bá da ní mọ̀ kódà nígbà míì nílẹ̀ Yorùbá Ọládìméjì Ọlátayọ̀ Sunday ẹ̀kún èmi náà kí yín ẹ ṣeun o. Gbà mí gan nílẹ̀ Yorùbá bí ọmọ ọkùnrin bá ń wá Mr. Amos Olúwọlé Ìdòwú ẹ ṣeun o. Bí ọmọ wa bá ń wáyàwó nílẹ̀ Yorùbá nígbà míì bóyá ẹnìkan ń bẹ yóò lọ́kọ sí ilé ra, bóyá ẹnìkan ṣe àárùn rẹ̀ rá nígbà míì gan ọmọ ń fẹ́. Ìgbóònà ni mí ẹ̀ka ló ń bèrè ókè wọ́n ń bèrè lọ́wọ́ Yẹ́misí Oyègbadé ni èmi náà kí n yọ Mr. Adédèjì Abdulaziz ní ìfẹ́ra wọn báwọn. Ìgbà mìíràn rí bóyá ọ̀rẹ́ àwọn ọmọ dọ̀rẹ́ nílẹ̀ Yorùbá bóyá a ní ọ̀rẹ́ kan yóò ní ọmọ kan yóò wù wá láti kékeré á bá bàbá rẹ̀ sọ̀rọ̀ àbí ìyá rẹ̀. Bàbá náà mọ sábà bá sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá tó náà àgbàgbọ́ wí bàbá ló ní ọmọ. A bá bàbá sọ̀rọ̀ wútò ọmọ ẹ̀ yìí ó wù mí o mèémù ṣe. Kódà nílẹ̀ Yorùbá nígbà míì ẹ bá ti bímọ náà ti mọ wí kódà wọn ti da ẹmu rẹ wọn ti ọmọ wọn ti ń fẹ́ ọmọ kékeré ní ti mọ fẹ́ nílẹ̀ Yorùbá ní ti mọ fẹ́ ọmọ kékeré yìí gbà mìíràn rèé bóyá mọ ní ọdún kan ìyẹn mọ ṣe ní ìlú kan wọn ọkùnrin èràlé obìnrin èràlé ọkùnrin èràlé obìnrin èràlé tí bá ti yára lé eré yẹ bóyá wọn sọdún kan nílùú ni ọkùnrin èèmọ̀ wo obìnrin yóò bá ti wù obìnrin èèmọ̀ wo obìnrin yóò ọkùnrin náà yóò bọ́kùnrin náà bá rẹ́ni yóò wù bó bá rí àmọ́ nílẹ̀ Yorùbá láyé ọjọ́ obìnrin èèwọ̀ ń fẹ́ ọkùnrin náà ló máa ń wá obìnrin lè mójú sọ́nà lè wo rútò ẹ̀yin òbí mi o mo rí ọmọ kan ní òde ya lọ lónìí òní bí òde kinní kan gbangba kinní kan ya ṣe lónìí ya mọ́ ṣe lọ́dọọdún yìí o mo rọ́mọ kan níbẹ̀ ó wù mí o. Bó bá hàn ṣe ìwọ̀n òbí náà ni ìran náà ní èèwòtò ìyẹn ti lè tọrọ ọmọ níbì kan ìyẹn ti rí ọmọ ọ̀rẹ́ wọn kan àbọ̀mọ níbì kan yóò wù wọ́n ní ti bá ìwọ̀n òbí yìí sọ̀rọ̀ wútò ọmọ yín wù wá o afẹ́fẹ́ kó ọmọ ra mélòó nínú rẹ̀ òun ló ń ṣẹlẹ̀ lọ ní òní. Ìyálé mi ẹ dákun ìgbà wo lẹ mọ dètò yìí lórí ayélujára yìí kí àwọn ọmọ mi lè mọ gbọ́ èyí. Àkókò yìí mo bẹ̀rẹ̀ náà ní láàrin aago 12 sí aago 1 òun náà ni ṣe ti gbọ́ tó ẹ̀yin èrí ìgbómìnà fẹ́ mẹ́rẹ̀ balẹ̀ ni ọmọ yóò dá pọ̀ nílẹ̀ gbóná ẹ̀yẹ fẹ́ náà tó ọlé màlúbáríkà sí ẹ gbìyànjú kí ọmọ yín kan fẹ́ ìgbóná gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ àmọ́ lóde òní lórí Facebook láti ń fẹ́ yàwó láti ń fọ́kọ Instagram ni o ní eríṣiríṣiríṣiríṣi báwọn eríṣiríṣi ọ̀nà yẹn ti lè fẹ́ra ní lókun erí nẹ́ẹ̀tì ní ìsìn ọmọ ìyá ń gbà fẹ́ra láyé ìsìn inú ló ṣe dàbẹ́ ni wí ìgbéyàwó èèmọ̀ pẹ́ mọ́ ìgbéyàwó èèmọ̀ tọ́jọ́ mọ́ ẹni yá àmọ́lé rẹ yá àmọ̀nà rẹ àmẹ́bí rẹ àmárà rẹ ń là ń fẹ́ àmọ́ bó ti jẹ́ ń là ń fẹ́ lọ ẹwẹ́ lómi gan wọ́n ti fẹ́ra wọn tán ẹ ṣe ohun ìgbónà níyàwó mi òótọ́ ó dáa báwọn àgbónà adá lóbìnrin bí ọkùnrin ya náà ti ṣe dá lọ́kùnrin àmọ́ láyé ẹ̀sìn ẹlòmí yẹn kàn fẹ́ yàwó ní ìyá rẹ ti bàbá rẹ gé e mọ̀ ìyàwó báà ní o ìyàwó social media ló pọ̀ jù ìyàwó social media not the best ẹ̀tọ́ èmi àlàfẹ́ ṣe òun ló kùn tà ní òun ni ká tètè yẹ mọ̀ ìwọ̀n ọmọ ìyá ń bí ká lè ká sún ká adjust torí ìwọ̀n ọmọ ìyá ń bí kíyàn náà kàn mọ́ follow àwọn steps yóò mú ìyíran aṣíwájú tí ìyàn ti ṣe kí èrò ẹ̀yìn mọ́ lè ṣe torí bẹ́ẹ̀ bá rí bí èèyàn ṣe ń kọra wọn lẹ̀ ó ti pọ̀ jù mo dẹ̀ mo àbí mo hàn gbàgbọ́ wí social media Abbey Bọ́lájí Ọlájídé ẹsẹ̀ wo
òun ló fà jù ìyàwó social media ló fà ọkọ social media òun ló fà bá bá tẹ̀lé ìlànà àwọn òbí ra ẹ̀rí wí ètì èdà ẹlòmíì ìyá pé ti níyàwó tán kódà yẹn ti bímọ ìyá ẹ̀ kàn dé ni lẹ́kàn ẹwẹ́ ní fẹ́fẹ́ nu wọn ti mo láìkì rẹ̀ náà pápá lẹ́ ti pàdé ń balódé ṣébi ìyá ti pàdé lẹ̀ fẹ́ mọ̀ ni mọ̀ mi bá mi ìyá fẹ́ pàdé ni mo lẹ̀ fẹ́ mọ̀ ni ó wù mí èmi àná wú rárá ó ti tán náà nù gbéyàwó ti dé náà nù ẹ̀ mọ́ rẹ ni ìmí gan ìyá ẹ̀ kàn débẹ̀ náà nílẹ̀ ẹ̀ bá yáyàwó nínú ilé ẹ̀ kan ẹ̀bẹ̀ ẹ̀ bá ya ọkọ yẹ́ ẹ̀ mọ́ rẹ ẹ̀ máa wò tèmi ni yá ọkọ èmi ni yá ìyàwó ìyẹn lè mọ ẹyin ẹ̀ mọ̀ múra ẹ̀ yìnra ẹ̀ mọ̀ introduce ara ẹni síra níyọ ọkọ àti yá ìyàwó ẹ̀ ṣe ìlànà ara ní ilẹ̀ Yorùbá òní yìí o ẹlẹ́ẹ̀kejì òun náà ń pè ní ìwádìí nígbà yẹn bá ti mójú sọ́nà yà ti rí ọtí rẹ́ni ọmọ bẹ́ẹ̀ ń wù mí ọmọ bẹ́ẹ̀ ń ó mórí àbítò Mr. Adébáyọ̀ Akínwùmí Ismail Afọlábí Dámilọ́lá ẹ ṣeun ẹ bá a share prógrámù yìí náà ẹ jẹ́ kí gbogbo wa ká jọ jàǹfààní prógrámù yìí a mójú sọ́nà nígbà bá ti mójú sọ́nà á ṣe ìwádìí obìnrin ìyá fẹ́fẹ́ tó bóyá bàbá ló bá rí ni o bóyá ìyá ara ni o bóyá ẹ̀gbọ́n ìyá ní ayé jọ́hún ẹ̀gbọ́n yẹ ní bá ní fẹ́yàwó àbúrò yẹ ní bá ní ọmọ bá ní fẹ́yàwó àbúrò bá bẹ ẹni ẹbí ẹni ọ̀rẹ́ bá bẹ ẹni ọmọ bá ní wá ìyàwó ní ayé jọ́hún ọkùnrin ló máa ń sábà wá ìyàwó láyé èsè obìnrin ló pọ̀ níta láyé èsè obìnrin ń wọ́kọ lérí social media àmọ́ láyé jọ́hún òbí ya wọ́n lè mójú sọ́nà níyẹn bá wá ẹni kódà kó jóbìnrin náà ní bájẹ́ wútó ó ti tábílé kọ́ ó ti fẹ́ mọ́ dàgbà mọ̀ ní ọ̀rẹ́ mímọ̀ lọ́mọbìnrin kan ó mọ̀ sí wọn sọ́ọ̀bù kan ọmọ ẹ̀ á fẹ́ ṣé kinní kan bá ti mọ́ sí láyé ẹjọ́ ọ̀hún náà gbogbo àyà bá ṣe èyí tán á ṣe ìwádìí èmi ló dé ìyá ṣe máa ń ṣe ìwádìí ní ilẹ̀ Yorùbá ìdí a ṣe ń ṣe ìwádìí nílẹ̀ Yorùbá lérí ìgbéyàwó ó pọ̀ púpọ̀ torí bá a bá ṣe ìwádìí òun náà ló fa gbogbo yòó ń ṣẹlẹ̀ sí a ní ọjọ́ òní ẹlòmíì ní ìdílé ní wo ẹbí ó ti jáde ẹ wo ẹbí ọkọ ní wo ẹbí ìyàwó ní wo wútò Sherifat Adunni Tẹjúmọ́lá ẹ káàbọ̀ máa ní wo ẹbí ọkọ ní wo ẹbí ìyàwó ṣé ẹbí ó fẹ́ ọmọ ra yìí ṣé ẹbí dáadáa ni ṣé rán ní ìran ọlọ́fọ̀rún kẹ́ bàbá mi bẹ́ẹ̀ bá wà fẹ́ nìkan yan yín ènìran ìran yín ìmọ̀ sí yan náà wọn ènìran ìran yín ìdá torí wọn ló mọ̀ ayé làbá wọn mọ̀ràn yìí ìdá wọn mọ̀ owó kọ́ nìyẹn máa ń wò láyé ìjọ àwọn ọmọ sí là ń wo owó ká tó lọ́kọ à ń wo owó ká tó fẹ́ yàwó ọkùnrin ìsìn ga mọ́ owó kí tó fẹ́ ni àwọn ọmọ olówó lòún fẹ́ sọ ọmọ ìran yan sọ ọmọ yóò máa ń ṣe yán ní ìran yan wọn ò bí aláyejọ́ yẹn tọ ìran ní òwútò ṣé bàbá yóò bí só dáa ṣé bàbá rẹ só dáa ṣé ìyá bàbá rẹ só dáa ẹlòmíì gan yẹn wí yẹn ṣe máa ń tọ̀ràn wọn lè rí bóyá bàbá sì dà ẹlòmíì bá ti pé bí ọdún báyìí wọn máa ń ṣe nàdànàdàn ní ìran yan ni nàdànàdàn ní wọn mọ ẹlòmíì bí wọn máa ń sín ẹlòmíì ìwé kódà ẹbí obìnrin Mr. Bọ́lárin Olúwa Dámiláre Saheed ẹlòmíì ìwé bó bá ti bí obìnrin bá ti bímọ tán níbẹ̀ obìnrin àwọn mímọ́ pè ní àbísínwín ó máa ń da obìnrin wọn máa ń dobìnrin ilé míì láwọn àbísínwín máa ń dà wọ́n láàmú Mr. Sunday Ajíbóyè ẹ káàbọ̀ ní ìwé ẹlòmíì bóyá àbísínwín ó máa ń dà wọ́n láàmú ní bóyá àbísínwín ó máa ń da ilé míì láàmú ìdílé wọn o àbísínwín ló máa ń dà wọ́n láàmú o tó ọ̀lẹ́ lọ́bẹ̀ ń o ilé míì ìwé bàbá ọbẹ̀ máa ti pé bí ọmọ 50 ọdún bóyá 60 ọdún ni wọ́n máa ń gbọ̀n ní ẹ̀wì kan míì wọ́n máa ń gbọ̀n nílé míì ni oríṣiríṣi ló ń bẹ ilé míì hàn rẹ̀ ọ̀wé ẹbí yan kódà gbèsè ní wọn bá ọmọ mú gbèsè sọlá ní ìran ni o ìyá wọn mo mọ o bàbá wọn mo mọ o ìyóò fa eléyìí ni wí a kì í mú àwọn
lọ sílé mọ́ nítorí àjẹ́ ayọ̀ oṣó bẹ́ẹ̀ ni àmì Yorùbá yẹn mèrèkà àjẹ́ àti oṣó ń mú tó òótọ́ ni àmọ́ bí a náà ṣàṣe gbé náà nu àjẹ́ èpo ajẹ bá a bá jókòó ti wí àjẹ́ ń bẹ ńlé oṣó bẹ ńlé àní lọlé mọ́ àní lọlé gbogbo wọn àjẹ́ yìí ń bẹ ńlé náà ní ìsìn wọn ti dìyàn á ti dàjí olówó wọn ti dàjí ọlọ́mọ kìsẹ́ni yéèwù kọ́ ọmọ rẹ náà ṣe ríire mọ́ kìsẹ́ni yéèwù kan mọ́ gbọ́kọ̀ bọ̀gìnì wa gbolé wọn àjẹ́ yìí ń bẹ níta nísìn àjẹ́ dáadáa oṣó dáadáa ń bẹ nílé gbogbo ẹni kálukú náà nìkún dáadáa wù ẹ wá bá wú ká jókòó tì yìí o àní lọlé mọ́ àní lọlé mọ́ o ẹ dákun àní lọlé mọ́ gẹ́gẹ́ bí yìí mo ti ń sọ ìmú sọ lọ lérí ìwádìí náà ni wọ́n bá ìtumọ̀ ìwádìí náà ni wí ẹlòmíì wọ́n máa ń kọ ọkọ nílé ìdílé mi ní ègbélé ọkọ ọgbọ́ mọ́ fẹ̀yàwó níbẹ̀ òun o bọ́ ọ bá fẹ́ràn níbẹ̀ ní ègbélé ọkọ o wọ́n bá ti lọ́kọ tán gbàyẹ́ tó bá ti bímọ kínní ọmọ kejì wọ́n máa ń fi ọkọ lẹ̀ ní ègbélé ọkọ ìdínú yàtọ̀ máa ń ṣe ìwádìí ní ilẹ̀ Yorùbá ìmíràn rẹ ọkùnrin náà ni àwí ìyàwó èdúró nílé wọn bó bá ti fẹ́ ìyàwó báyìí nílé wọn báyìí wọn máa ń kọ ìyàwó lẹ̀ ní àmọ́ yóò dé bí yẹn bá ti fẹ́ ìyàwó dé rí 3 4 ìyàwó èdúró lẹ́sẹ̀ ọ̀dẹ̀dẹ̀ wọn ẹlòmíì náà rẹ ní ìwé bóyá ìyàwó máa kú mọ́ wọn lérí ni orí ìyàwó kẹta kí tó di wíkẹ̀ ní kú mọ́ ní ayé òde òní sáà ń ṣe mọ́ ní ayé òde òní àṣe ìyí báyìí mọ́ ní ayé òde òní àwàdí mọ́ lérí ènìyàn fẹ́fẹ́ obìnrin èwàdí lérí ọkùnrin èwàdí lérí ìdílé ni o yàtọ̀ fún bóyá àfẹ́ lè gbàdúà kété ìran bàbá yẹn lè bí fálẹ́rè ní kọ́kọ́ ṣe ìran ìwádìí iná bí wọ́n bá ṣe gbogbo ìwádìí tán ìyàn béèrè nípa ìdílé ọkọ ìyàn béèrè nípa ìdílé ìyàwó ṣèdílé dáadáa ni ìyàwó ènìyàn ti fẹ́ ìyàwó yìí ẹnìyàn bí ọmọ á ti fẹ́ lọ́kọ yìí ṣe ìdílé dáadáa ni ìyàn bá ti rí bí ìyàn ti wá ṣe ìwádìí tán ní ìyàn bá ti rí bí ìyàn ṣe ìwádìí tán ẹ sanwó ko ìgbómìnà entertainment Yẹmisí Dáìró Oyègbadé àti Taofik Atọ́lágbé torí ètò títí eré ìgbómìnà entertainment lẹ ti ń ṣe ẹjẹ ìgbómìnà entertainment lówó bí wọn òbí a bá ṣe ìwádìí tán lọ́tún lọ́sì yàn rí wútò ilé ìbí ọmọ wọn ti fẹ́ lọ́kọ ilé yóò dáa ni ilé ìbí ọmọ wọn ti fẹ́ ní ìyàwó ilé yóò dáa ni lẹ́yìn ìgbọ̀hún ní àbí ìfàlérè àwọn ọmọdé òní àdóòtọ́ ẹlòmíì àwọn ń gbàdúrà sí ẹlòmíì yẹn lè bá pásítọ̀ ẹlòmíì yẹn lè bá àáfàá àmọ́ kí tó di wí ẹ bá pásítọ̀ ẹ bá àáfàá ìhun òbí a máa tọ ilé náà yẹn ṣèwádìí ẹlòmíì ò tiẹ̀ social media ó ti rí èyàn ó ti wù ọ́ mo ní láìkì bọ̀bá ó wá ń sọ̀mù gan mo láìkì ọmọbìnrin ó beautiful gan ìwọ́n ti rí orí tó ọ̀ tí ìmojú ẹ̀ kan gan gbogbo ọkàn ẹ̀ ó ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó ti ń bẹ ní ọ̀dọ̀ rẹ̀ ẹlòmíì lọ́dọ̀ pásítọ̀ ọba lọ́dọ̀ pásítọ̀ yọkàn ẹ̀ ti ń bẹ ọkọ ọkùnrin ọkọ obìnrin yẹn rí sí yín náà nu ó dá ẹ lè mọ fẹ́ra yín náà ni ìwọ̀n òbí ya ní àbí fálẹ́rè nígbà yẹn bá bí fálẹ́rè níwèé ifá ẹlẹ́rìí ìpín nígbà yẹn bá bí ifá ìlérè ìpín ifá bá sọ sí yan lérí rẹ̀ tó ọmọ yẹn fẹ́fẹ́ yìí o ọmọ yóò dá ní o ọmọ yẹn náà fẹ́fẹ́ yìí o ọmọ yóò dá ní o ìfámìlì ẹbí ọkùnrin lè wádìí títí ẹ ẹbí obìnrin lè wádìí títí ẹ kódà ọmọ pọ̀ lára rẹ o kódà ìgbésẹ̀ rẹ ó dáa o kódà bí báyìí ní kẹ́wí kí wọ́n máa gbé bí wọ́n bá ti ṣe ìgbéyàwó tán kódà ẹ̀wí kí wọ́n máa ibìyàn gbé ẹ̀wí kí wọ́n máa fi bẹ́ẹ̀ lẹ̀ kódà bí wọ́n bá bímọ báyìí ní gbogbo ẹni Ifáyé ṣàlàyé sí yan káṣí àgbàwútò ayé ti di ayé ọ̀làjú ẹ̀sìn ti wọ ó ti ń bẹ ní òde ayé ní ìsìn àfà ẹ jẹ́ ká máa ṣe ìwádìí ẹ wọ́n jẹ́ ìyàwó social media ọkọ social media olófà àyàfi ìkọrẹ nílẹ̀ ṣe pọ̀ níta láyé òde òní ìkọrẹ nílẹ̀ ti pọ̀ jù torí social media ní ayélukára ìyàwó ayélukára ọkọ ìyàwó ayélujára
ọkọ̀ ayélujára òun ló pọ̀ jù lóde òní. Ẹ jẹ́ ká ṣe bí wọ́n ti máa ń ṣe ní ayé àtijọ́, torí wí à ń lọlé náà. Marriage on social media is like marrying someone in party. Ìyàwó tó àfijó fẹ́ ni ìran ni ó wò lọ báńgẹ́lẹ́ ni. Ẹ jẹ́ ká ṣe bí òbí a ti máa ń ṣe dandan kọ́ ni bó bá hàn jẹ́ wútó social media náà láti rí wá ríra. Ẹ jẹ́ ká béèrè ìran ra, ẹ jẹ́ ká béèrè ìdílé ra. Ìyàwó mi yọ gbé sílé bí àyà tiẹ̀ ní ègbélé ọkọ. Ẹlòmíì condition òun ló mú mọ́mọ́ gbélé ọkọ. Àwọn ẹlòmíì kèsì kọ̀ọ̀kan ẹnu ọkọ ìka òun ni kèsè gbélé ọkọ. Bí ìyàwó yọ fẹ́fẹ́ bóyá rú ìyàbá náà ló jẹ́ wútó ẹnu bàbá ìyàwó ìka ló àti bàbá ṣe wútó máa ń gbé tiẹ̀ kémi náà máa ń gbé tèmi kẹ́kẹ́ ló èlé gbé àlejò gbé pọ̀ ló ṣe mú gbé lọ́tọ̀. Bọ́ ọ bá fẹ́ rú ọmọ ẹni báwọn òun ní èní padà bọ́ gbékèlé kalẹ̀ nínú ilé ẹ̀, torí bí ẹ bá jà bó bá lè rojọ́ sí ìyá ẹ mọ̀ fẹ́ wàhálà o bàbá ẹ̀ ṣe yóò tẹ́mi lọ́rùn òun ṣe mú dá dógùn ti dá dúró yìí báwọn ti dá ẹ lọ́ọ̀ ẹ̀ sí wàhálà. Sẹ́mọ̀ wí ó ń gba ọmọ rẹ níyànjú náà nù láti mọ̀ bọ́ gbé. Àwọn bá yẹ wútò á ti ṣèwádìí wútò mo fẹ́ fọmọ mi báyìí o ọmọ ìlú báyìí ni o ẹ bá mi wádìí nípa rẹ o. Wọn òbí ẹ ti bára wádìí ẹ ti lè bẹ́ẹ̀ lóní gbogbo kíní ẹ ti lè béèrè wútò ẹ ti rẹ́nìyẹn mọ̀ nílùú bẹ́ẹ̀ ti ẹ̀ rí ẹgbẹ̀rún òbí ayé ti rìnrìn ọ̀hún ẹ ti wádìí gbogbo rẹ wútò ọmọ mi fẹ́ yàwó nílùú báyìí bóyá àwọn lẹ́ni yìí mi mọ̀ níbẹ̀ á ti wádìí á ti mọ irú èèyàn yìí ìyá ìyàwó jẹ́ bàbá ìyàwó jẹ́ àwọn wí ìyàwó burúkú ṣe é fẹ́ àná burúkú ni èsè ní báwọn náà ni ọkọ burúkú ṣe é fẹ́ àná burúkú ni èsè ní. Bá a bá ti ṣe ìwádìí yìí ya ti wo irú ìran wò lòbí rẹ jẹ́ ìyá ìyá rẹ irú èèyàn wò ló jẹ́ bàbá rẹ irú èèyàn wò ló jẹ́. Bàbá ti ṣe ìwádìí yìí á ti mọ̀ wútò ẹnìyà fẹ́fẹ́ yìí ẹni dáadáa ni èèyàn dáadáa ni. Bí kè bá àwọn ṣe èèyàn dáadáa náà á ti mọ̀ wútò ìdílé yìí èsè ìdílé yìí ọmọ á ti lè níyàwó àbí ó ti lè ní ọkọ á jáwọ́ níbẹ̀. Ètò báyìí ó pọ̀ lóríṣiríṣi ní ọ̀nà ní erí ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá àmọ́ a lè sọ tán lónìí. Ẹ rí àwọn kan wò ní erí YouTube ẹ pàdé mi ní erí YouTube ìtẹ̀síwájú rẹ ilé ìbò ń pò ní continuation ètò ìlérí ìgbéyàwó ẹ rí wò ní erí YouTube. Bó bá ti di ọjọ́ mẹ́jọ èbí yá bá bá dé lérí YouTube á ti mọ sọ lọ bí yóò bá dé lérí YouTube wọn á continue ní erí Facebook. Ẹ subscribe sí YouTube channel ra òun náà ní Igbómìnà Entertainment. Bẹ́ẹ̀ bá wọn fẹ́ bá a sọ̀rọ̀ náà lérí WhatsApp oní 267 521 7921 267 521 7921 lẹ́ẹ̀kan sí 267 521 7921 òun náà ní nọ́mbà ní Igbómìnà Entertainment. Ẹ jẹ́ kí àṣàrà ẹ jẹ́ kí jẹ́ra lójúngún ẹ jẹ́ kí èdè ra ẹ jẹ́ kí jẹ èdè àti àṣàrà kí jẹ́ra lógún. Bó bá ti jẹ́ra lógún ẹ rí wí ìtẹ̀síwájú èdè bára ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Ìgbóònà. tó èmi náà dúpẹ́ lọ́wọ́ yín fún wíwòye bá wo Mr. Taofeek Atọ́lágbé àti reunite yẹsẹ̀ yẹn àti ọ̀rẹ́ yín lérí Igbómìnà Entertainment kẹsànwó sérí Igbómìnà Entertainment ló kù ṣé ẹ ti gbọ́. Bí àṣàrà bá ti jẹ́ alógún nílẹ̀ Ìgbóònà ẹ̀rí wí nílẹ̀ Yorùbá lápapọ̀ ẹ̀rí wí ìtẹ̀síwájú èdè bára. Ṣé ọmọ yìí ọkọ àtìyàwó fẹ́ra wọn yẹn ti kọra wọn lẹ̀ yìí kè sí ìbáṣepọ̀ lẹ́ẹ̀rin ọkọ àti ìyàwó mọ́. Báwo ni irú ọmọ yìí ṣe rí báwo ni irú ọmọ yìí báwo ni yẹn ṣe yà gbogbo yóò ń fa ìjẹ́wí oríṣiríṣi òkun ṣe ń ṣẹlẹ̀ ní ilẹ̀ ranu. Ẹ jẹ́ kí àṣàrà kí jọ á lógún kí èdè kí jẹ́ á lógún alálẹ̀ Ìgbóònà ègbè gbogbo wa pátápátá. Lẹ́ẹ̀kan sí
mo kí gbogbo mùsùlùmí òdodo pátápátá a kú òǹgbẹ o ẹ̀mí rẹ̀ ìyìn oṣù àwọn kú múra ọdún ti súnmọ́ra tán ẹ̀mí ayé ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé bákan náà tó coronavirus ẹ jẹ́ ká mọ̀ bomú wa ká fọwọ́ ra oògùn ẹyọ kan náà ní wọ́n rí ìyẹn pé ká mọ̀ lò òun náà ni ká gbélé ra oògùn ẹyọ kan yẹn rí náà nù ká gbélé ra lo oògùn ọ̀hún bá a bá ti rí ìkun yóò ṣe pàtàkì ìyàfẹ́ ṣe níta ẹ mọ̀ jẹ́ ká lọ ẹjẹ́ àjòkó sílé ra mo gbádùn yín o it's a good concept may God bless each and every one amen ẹ ṣeun gan ni o ẹ jẹ́ kí agbélé ra yàbá nílé ká jẹ́ ẹlòmíì ń bẹ ìṣòro tó bí ẹ̀ bá jáde lójúmọ́ kì í lè jẹun tó bàbá ti ń jáde àní ìyá jẹ là ń wá àní pàdé yẹn jẹ alágbára Ọlọ́run àti ọmọ ra àti ọkọ ra ẹ jẹ́ ká mọ fọwọ́ wa lóòrèkóòrè ìyá ń tajà à ń gbowó àmẹ́ni yóò ti mọ́wọ́ kun owó yìí ẹ jẹ́ ká fọwọ́ akẹ́sírú ọ̀sẹ̀ yá lè mú fọwọ́ dandan kọ́ ni kí jẹ́ sanitizer ẹ jẹ́ ká mú bó ṣe kóńtà ni kòmí èni kòǹgí bó ṣe kóńtà bó ṣe sọ́ọ̀fù ẹ jẹ́ àbú ká mú ká ti fọwọ́ ra ni ká fọwọ́ ra ká mọ̀ fọwọ́ ra dáadáa ìbá àsọsẹ ẹ̀wẹ̀ ìbá àsọsẹ ẹ̀fọ́sọ́ ìbá àsọsẹ ẹ̀fábọ́ ká fọwọ́ ra ìsọsẹ yá lè mú fọwọ́ dandan kọ́ ni ká lo sanitizer tó ń kó ó lọ́nà míì ò ti ń gbà kó bá ra bẹ́ẹ̀ bá àwọn fídíò kan rà yín ń mú káàkiri yẹ bá mú iná ràn yóò lè jó ó lè gbaná fún ìdí èyí ẹ jẹ́ ká lo ọṣẹ gbogbo ọṣẹ yẹ bá sì rí ló fọwọ́ country code 0091 0091 267 521 7921 ẹ jẹ́ ká fọwọ́ ra dáadáa bàbá àwọn tí ń jáde ká mú ìkúbo imú ra bó bá jẹ́wọ́ pọn dandan wíyà á jáde nù tó ẹsẹ̀ gan ni mo dúpẹ́ lọ́wọ́ wa ní eré ètò Olúṣẹ́gun Afọlárànmí ó dáa kẹ́ni kálukú fìdímọ́lé bá ní o ògùn kan ṣoṣo yẹn rí nu o fìdímọ́lé lórúkọ ògùn ọ̀hún jẹ́ stay at home ó ní ògùn ọ̀hún jẹ́ ẹ jẹ́ ká jókòó sílé ra ọlọ́run ràn wá lọ́wọ́ ọlọ́run yẹn dúró tì yá Ọláwùyí Muslimat Ọmọlára thank you my sister Ọpẹ́yẹmí Àyàntóyè thank you Abigail Títílọlá Àgbàoyè thank you ẹ jẹ́ ká ògùn ẹyọ kan ṣoṣo yẹn rí òun náà ni jókòó sílé ká gbénu lé ra òun náà ni ògùn ọ̀hún kẹ́ni kálukú jókòó sínú ilé rẹ̀ ẹ jẹ́ a jókòó sí inú ilé ra tó àkọlé ètò mi tòní náà ni ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá yòókù well done my sister tó thank you too my sister lérí YouTube Igbómìnà Entertainment ẹ subscribe to YouTube channel ya kí lè mọ continue kí lè mọ rí àwò live lérí YouTube ẹ subscribe to YouTube channel ya Igbómìnà Entertainment ní continuation program yà ń ṣe lọ yìí ẹ rí lérí YouTube bóyá títí ọ̀la ọ̀túnla ẹ rí wò ìyá bá badé lérí YouTube á ti tẹ̀síwájú lérí rẹ ní eré Facebook ní ọjọ́ mẹ́jọ ẹ ṣeun gan ni o àdúpẹ́ lọ́wọ́ yín alálẹ̀ Ìgbóònà Ègbè gbogbo ra ní àpapọ̀ ẹ ṣeun gan mo fẹ́ béèrè kan ní eré ètò yìí ìlú wo náà ń pè ní Ọ̀kànlé ibo ni Ọ̀kànlé à ibo là á gbàdé bẹ ẹ dárúkọ ẹni yìí bá kọ́kọ́ dáhùn ìbéèrè mi ní o the first person yìí bá kọ́kọ́ ẹ má bínú mò ń ṣe ìbò ẹnì àkọ́kọ́ yìí bá kọ́kọ́ dárúkọ rẹ ibo là ń pè ní Ọ̀kànlé ìlú wo ni Ọ̀kànlé yìí apá ibo l'Ọ̀kànlé yìí à ibo là á gbàdé bẹ ẹ á dárúkọ mi ìlú mẹ́ta yóò gbọ́ ìlú mẹ́ta nílẹ̀ Ìgbóònà yóò bẹ ní ẹ̀gbẹ́ Ọ̀kànlé yóò yí Ọ̀kànlé yìí ká ìlú mẹ́ta ẹ hàn dárúkọ ọba Ọlọ́kànlé láàrin ìṣẹ́jú márùn ni o I'm proudly Ìgbómìnà Adésínà Adébáyọ̀ Máyọ̀kún láàrin ìṣẹ́jú márùn ó ní ìbéèrè mi yìí láàrin ìṣẹ́jú this is 103 ó bá ti di 108 ni mi check èrè program ẹni yóò bá gbà àmú ẹ̀bùn ẹ send ẹmú nọ́mbà yín ránṣẹ́ á send recharge card sí yín ara Nàìjíríà ni ẹ má bínú aráàlú òyìnbó ara Nàìjíríà ni o 103 ni mo béèrè ó bá ti ìṣẹ́jú márùn péré náà ni 105 ẹni bá kọ́kọ́ mú ránṣẹ́ ìlú wo náà ń pè ní Ọ̀kànlé ibo là á gbàdé ìlú Ọ̀kànlé yìí èmi lórúkọ ọba Ọlọ́kànlé ọ̀fọ̀ Ọ̀kànlé ìlú ẹ dárúkọ ìlú mẹ́ta nílẹ̀ Ìgbóònà yóò súnmọ́ yóò mára ti Ọ̀kànlé ẹ ṣeun gan ni o fastest
finger Abigail Títílọlá Àgbàoyè ẹ ṣeun gan lórí ètò yìí ẹ ti pàdé ra ní ọjọ́ mẹ́jọ ẹ ṣeun ó dàbọ̀.